ìránṣẹ́ Ọlọ́run ká di ẹni tí wọ́n ń wọ́ níwọ̀kúwọ̀ ni pé ebi ń pa wá jẹ́ lò wá bẹ́ẹ̀. ṣe wá rí níta àwọn ọmọ tí wọ́n gbé wọn ò gbé wọn ayé òtún ni wọn ò jí wọn kó wọ́n fi wọ́n da stéètì yẹn rú kó má bàa gẹ̀ẹ́tì ara wọn káwọn kí àìrójú àìráyè náà kó bá wọn káwọn tó fẹ́ kọjá lè kọjá mi ò lè sọ jù yẹn lọ. orúkọ tèmi ni wòlíì àti ajínrere Joseph Olúwọlé Ayẹni tí Ọlọ́run fi ṣe olùdarí ìjọ Ohùn Ìgbàlà tí a mọ̀ sí Voice of Salvation Evangelical Ministry tí olú iléeṣẹ́ ìránṣẹ́ yẹn wà nílùú Èkó then àti àwọn ẹ̀ka wa káàkiri pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ṣé rí ìrìn àjò ẹ̀dá ọwọ́ Ọlọ́run ló wà and èmi jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run mo jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Christ Apostolic Church ṣùgbọ́n kí n tó dé ayé gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ìjípọ̀ bàbá ti bí ọkùnrin kò sí ó dẹ̀ ń bí obìnrin wọn náà bí kìíní ó lọ bí kejì ó bí kẹta ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà wọ́n ti ní obìnrin àkọ́kọ́ wọ́n ti ní kejì bàbá wọn kò yẹ kó ní ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nígbà yẹn ni bàbá tó jẹ́ bàbá fún wọn nínú ẹ̀mí tó jẹ́ bàbá Jídé torí lọ́dọ̀ bàbá Jídé ni wọ́n ti fẹ́ ìyá tó bí mi so Babalọ́lá ni bàbá tèmi bá ṣiṣẹ́ òun ló wá fún ṣe mọ̀ pé bàbá Jídé àti Babalọ́lá wọn jọ wà ní òun ni ó wá sọ wípé kí ọmọ mi kó náà fẹ́ ó dàbí ni màá mi ṣe dé ọwọ́ dádì wa pẹ̀lú àdúrà èmi wá wáyé ṣùgbọ́n ògo ni fún Jésù ìgbà tẹ́mi wáyé mo kọ̀ mo lémi ò ní kú báwọn tó kù ṣe ń kú yẹ pé màá gbélé ayé bí to God be the glory so mo bẹ̀rẹ̀ ilé ìwé àlọ́ ìṣàpọ̀ máa ń gbé wa from one place to the other ni ṣùgbọ́n ní ọdún tí mo dé ilé ọdún class 5 tó yẹ tí máa ṣe tán ní secondary school ọdún yẹn ni bàbá mi fi ayé sílẹ̀ tó jẹ́ April 9, 1986 now láti ìgbà yẹn ẹ mọ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run people will promise heaven and earth èlò ní sálárì wọ́n gba olùkọ́ bẹ̀rẹ̀ sí ní káàkiri ibẹ̀ ni wọ́n ti gbé mi ó di ìlú Iléṣà tí mo bẹ̀rẹ̀ sí lọ ń ṣe káwọ̀ṣà lọ ń fọ́ṣ ẹ bá wo káwọ̀ṣì kan wà ní omi aṣọ́rò láti wọ ìgboro Iléṣà èmi ni mo dálẹ̀ pẹ̀lú omi ní ìyọ́ mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbà tí màá tún lérò fẹ́ ẹni tán tún lọ mú mi tì níbẹ̀ tí ò lágbára ti lọ sí skul ńgbà yẹn yàtọ̀ sí class 5 yẹn ẹni tán mú mi tì ó tó jẹ́ babaláwo ìyẹn tó wá ń sọ fún mi wípé bá a ṣe lè ṣeré ọ̀nà bá a ṣe lè gbé gbàrí it's a long story from there ni Olúwa ti mú mi padà wá sí ìlú Iléṣà Àkúrẹ́ from Àkúrẹ́ pẹ̀lú ọ̀rẹ́ mi kan wá àjọ wà ládùúgbò Olúwa sọ fún mi gbà yẹn wípé kán jẹ́ ká lọ sẹ́kọ̀ọ́ ká lọ Èkó pé tí n bá dé Èkó ṣe mọ̀ pé nígbà yóò ti di survivor bàbá ti kú àní ìdọ̀tà wà pẹ̀lú ọ̀fẹ́ tó bá ti kú báyìí sálárì oṣù 3 ni wọ́n máa fún ẹ kádàrà àti nìyẹn and sálárì mi dẹ̀ gba sálárì tó pọ̀ ńgbà yẹn mo rántí dáadáa sálárì ẹ̀ jẹ́ 4,000 naira 4,000 so ńgbà tẹ́ni yẹn wá lóun fẹ́ inú mọ́mì mi dùn pé àwọn mọ̀mọ́ ń lọ sí Èkó ìgbà tá ń bọ̀ lẹ́kọ̀ọ́ lówó tá a máa fi wọ mọ́tò láti ìlú tí dádì wa kú sí so wọ́n wá ní ká lọ sí ìlú kan tó ń pè ní Àkùngbá Àkókó ibẹ̀ ni mo ti wọ mọ́tò newspaper so mọ́tò bíi mọ́tò champion ló gbé mi so ẹ̀yìn pick up ni mo bá dé kó bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ̀yìn pick up wọ́n bá gbé mi so mọ́tò ń bọ̀ lẹ́kọ̀ọ́ èmi ń wo ibi tí mo ti ń bọ̀ jọ gbé ẹ̀yìn pick up náà nígbà tá a wá dé Ìkẹjà tá a dé Ìkẹjà ẹni tí ó mú mi bọ̀ ó ń gbé ní akó dọ̀pẹ̀mú náà ń gbé àṣẹ kò lówó tó máa gbé wa délé àṣẹ òun náà kàn wá ṣáì nílé ni inú Ìkẹjà ni mo wà
lẹni tó gbé mi dé Ìkẹjà ló bá disappear bá wa tì aṣọ nǹkan tí ẹ̀kọ́ ló nílé tó mú mi bọ̀ aṣọ náà ń skọ́ọ̀tì lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní ẹ̀sà ọ̀rọ̀ ńlá ni o Ìkẹjà ni mo wà 1 hour mi ìmọ̀ bí tí mò ń lọ kò dẹ̀ sí fóònù báyìí gbà yẹn tí n bá ní kí n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ Ìkẹjà lọ́jọ́ yẹn àwọn èèyàn á fi mí rẹ́rìn ẹgbẹ́ yá kí n fi yẹn lẹ́nà tó ọ̀rọ̀ ńlá ni so bí mo ṣe dé Èkó nìyẹn ṣùgbọ́n nígbà tí Olúwa pè mí I begin to develop myself because the Bible say ask it shall be given mo wá ń lọ sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ because nígbà tí Olúwa pè mí tó dó àkókò kan èmi jẹ́ ẹni tó fẹ́ràn àdúrà from one mountain to the other dẹ̀ jẹ́ mọ̀ pé ìgbàgbọ́ tán ti fi kọ́ wa ń gbà pé ìgbàgbọ́ láì lóògùn àgbà pé everything is prayer then wá dé level kan mo bẹ̀rẹ̀ sí ní move pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n ìgbà yẹn náà wá sọ pé pastor I thank God for my mentor he said you need to move higher èmi náà wá bẹ̀rẹ̀ sí ní lọ sáwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan pé ó yẹ kí n ṣe lè títí di àkókò tí mo wà as a matter of fact tó bá tó àkókò bíi tí fẹ́ sọ mo ti sọ fún àwọn ọmọ mi pé mo tún fẹ́ study law because the Bible says study to show that self approved then with the ministry we are running now ayé ti yàtọ̀ sí ayé sọ pé ìgbà yẹn kò sí gbogbo nǹkan wọ̀nyí nísìn tó bá ti di pé ò fẹ́ kẹ́kọ̀ọ́ you may expire though nínú iṣẹ́ ìránṣẹ́ wòlíì is not something equal allowed because n tí Olúwa sọ fún àwa wòlíì kò sọ pé education ayé wòsàn but you need to study láti jẹ́ kí administration kó bá ìgbà mu ṣùgbọ́n ohun tó sọ ni wípé ẹ ó gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá balẹ̀ yín ó wá sọ nínú ìwé 2 Corinthians yẹn kọ́ chapter 15 kan nìyẹn ó ní ẹ̀yin kò ṣe wo ìpè yín bó ṣe jẹ́ pé Ọlọ́run kò pe àwọn olówó àwọn ọlọ́lá ó ní ṣùgbọ́n ó ti yan àwọn òpè láti dààmú ọlọ́gbọ́n as a prophet ó kẹ́ẹ̀pá ti dàrú ni ohun tọ́lọ́run gan fẹ́ gẹ́gẹ́ bí wòlíì ni pé kán ní máa iṣu mẹ́ka ni báwo ló ti ń bá gọ́vnà sọ̀rọ̀ history tó wà náà ẹ̀yìn ni gọ́vnà wá are you with me torí tèmi bá sọ pé mo ní gbogbo PhD tí gómìnà náà ní PhD pàdé la máa jẹ́ ṣùgbọ́n there is something in me tí wọn kì í tà ní ọjà tán kì í tà nínú ìwé tó jẹ́ ká different but at same time torí kí àwọn youth àkókò yìí kán lè rí wa kó bá di pé o tọ́ ọmọ tán ó kúrò gbàbò míì lọ la fi upgrade ara wa. Your voice of salvation mo sọ nǹkan kan nígbà tá à ń gbàdúrà lẹ́ẹ̀kan wípé when you follow divine instruction inside that divine instruction there is a seed of miracle in it kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ká lè máa gbọ́ kí Ọlọ́run fẹ́ ìjọ voice of salvation èmi kọ́ mo dálẹ̀ Ọlọ́run ló dá nǹkan ẹlẹ̀ mi ò lè ṣàlàyé bó ṣe bẹ̀rẹ̀ tí n bá ṣàlàyé mo ń parọ́ ni because kò sí bí ẹni tí ò lè jó oúnjẹ àárọ̀ ṣe fẹ́ dárú ìjọba ìsílẹ̀ kò possible ìyẹn ìsìn àdìtú Ọlọ́run ni torí wípé ìjọ voice of salvation orin lèmi ń kọ nígbà tí mo ti wá dé Èkó tí gbogbo ẹ ti rí bákan mo wá bẹ̀rẹ̀ sí ní lu ẹ̀bùn mi mo ń kọrin from one place to the other so láti bẹ̀ ni Olúwa ti ń bá mi sọ̀rọ̀ pé màá lù ẹ́ ní ìdáhùn torí ní church tí mo wà mo wúlò gan-an from Monday to Friday to Saturday mi kì í lọ ní church ni màá wà kì í dẹ̀ ṣe pé mo kàn ń sùn Monday mo máa wà nípàdé fire band àwa méje ni ta máa pray fún ìjọ Tuesday máa wà ní ìṣòro the same ìṣòro náà fún Aaron's group àti pàdé akọrin méjìlá máa ń ṣe Aaron's group yẹn fún àwọn tó ń gbé ọwọ́ wòlíì sókè àti èmi àsìkò amaster máa wà lọ join àwọn akọrin ní nǹkan bíi 3 tí di nǹkan bíi 5 now ní ọjọ́ Wednesday ẹ mọ̀ pé láyé àtijọ́ yẹn every church ìṣòro àfàdúrà jagun every Wednesday ní ọjọ́ Thursday àwa mẹ́rin kan wà tá a máa gbàdúrà fún general overseer mẹ́rin ni wá a ò gbọ́dọ̀ dárúkọ anybody general overseer ìyàwó ọmọ kò gbọ́dọ̀ gbọ́fà ní títà máa ń ṣe nìyẹn ní ọjọ́ Friday tí wọ́n pé general vigil tí wọ́n máa ń ṣe gbogbo church mo máa wà ń bẹ̀ àsìkò amaster àti láti ṣe ní ọjọ́ Saturday tí bá ti wá jí làárọ̀ mi ní church náà ni màá wà ní kíní then by 12 o'clock èmi ni choir master fún senior choir màá ṣe practice wọn láti aago 12 sí aago 2 tó bá di aago 2 màá ṣe church choir rìhásà wọn láti aago 2 sí aago 4 tó bá di aago 4 màá wà ní Sunday school review fún ọjọ́ Sunday láti aago 4 sí aago 6 tó bá di aago 6
màá wà ní workers preparation fún Sunday láti aago 6 sí aago 8. màá ṣẹ̀ṣẹ̀ wá lọ lé tí mò ń gbé kòdú láti lọ mú aṣọ tí màá wọ̀ ní Sunday tí bá tún ti di Sunday ó tún di Sunday kí n tó lọ lé. So ṣùgbọ́n nígbà tó tó àkókò ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, ọ̀gá mi kan sọ fún mi, my GO, mo sick, ó ní Olúwa sọ pé mo ti lè bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tèmi. ìlówó ṣọ́ọ̀ṣì mò ń sùn, báwo ni mo ṣe mú àwọn pé ṣé kì í ṣe traces ọ̀tẹ̀ àbí Olúwa sọ pé mo ti lè bẹ̀rẹ̀. Kí ni màá ṣe? Bàbá kan wà, ó wá mú mi lọ sí ọ̀dọ̀ wòlíì kan, wòlíì yẹn ti kú nísìnyí ní ṣáìdì Ajégúnlẹ̀. Mo wá bá play keyboard, èmi tí mo ti dàbí champion lómi tí kúrò church gba yẹn ògbó kan ní kí n lọ, mo wá bá ń play keyboard. Bí mo ṣe ń play keyboard, ó kàn sọ fún mi, ó ní ìránṣẹ́ náà tó ń play keyboard yìí, ó ní wọ́n fún ẹ ní lẹ́tà kan ní church yìí pé o ti lè lọ bẹ̀rẹ̀ church, ó ní wọ́n máa pè ẹ́ padà ní ọ̀túnla kó mú lẹ́tà yẹn wá, ó ní tó o bá ti mú lẹ́tà yẹn padà, ó ní ayé yẹn ló dá padà yẹn, ó ní kí n má filẹ̀, wọ́n porúkọ ẹ̀ ní Pastor Rasaki, ó ti kú sí. So bó ṣe sọ̀rọ̀ yẹn, ìgbà tó dọjọ́ kẹta bí GO mi ṣe pè mí nìyẹn pé wọ́n lòun fún mi ní lẹ́tà pé mo ti lè bẹ̀rẹ̀, ó ní iṣẹ́ mi ti tó bẹ̀rẹ̀ ni, mo ní bẹ́ẹ̀ ni, ó ní lẹ́tà nǹkan, mo ní mo ti send sí màmí l'Ákúrẹ́, lẹ́tà dẹ̀ wà lọ́wọ́ mi mo ní mo ti send sí màmí l'Ákúrẹ́. Ọ̀rọ̀ yẹn le, wọ́n wá ó ṣàdí kínní, mo kúrò, mo wá lọ sí church kan ní number 15 Fadiya Street ní Kétu, torí àwọn yẹn inú àwọn yẹn dùn, torí ìgbà tèmi ti wà ní church yẹn wọ́n careless ni wọ́n like Sunday school, wọ́n máa wá gbé mi láàrin ìsìn tí n bá ti parí Sunday school kí n wá lọ ṣe Sunday school fún wọn, wọ́n á tó wá fi mọ́tò dá mi padà. So báwọn yẹn ṣe gbọ́ pé mo ti kúrò, àwọn yẹn kàn fún mi ní yàrá kan ní ìsàlẹ̀ tó jẹ́ yàrá àkọ́bí máa yẹn, so ibẹ̀ ni mo wá wà tí mò ń manage torí pé mo ti kúrò ní church. Ṣùgbọ́n ní ọjọ́ kan wọ́n pe arákùnrin kan náà ti fàyè sílẹ̀ ńsìn, ó kàn wá kí wọn, ó ní ẹnìkan bẹ̀ tó jẹ́ wòlíì. Bí ó ṣe dé ní ẹni yẹn wá sọ pé bọ̀dá kan wà bí pé wọ́n ń pè ní bọ̀dá Ayẹni, pé ó máa ń pray pé kán jẹ́ kó pray fún wọn. Èmi wá rò pé èmi àdúrà bá wo èmi tí mo ń wo oúnjẹ, bí mo ṣe ń pray l'Olúwa sọ, ó ń ṣiṣẹ́ ní Mobi, l'Olúwa sọ fún mi pé níbi iṣẹ́ ẹ̀ páwọn mẹ́ta kan dìtẹ̀ mọ́. Ó wá ṣọ́ọ̀kì pé ṣé wòlíì ni máa ní, ní ìdẹ́ ń ṣe wòlíì, owó dé oní ni mo ti ń tajà ń tèmi, pé wọ́n dìtẹ̀ mọ́ ẹ pé ṣùgbọ́n Olúwa sọ pé kó tó di Friday méjì ni wọ́n máa wá bẹ́ẹ̀. Ṣé mo pé tọ́lọ̀ bá ti parí jẹ́ bó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn, bí màá yẹn ṣe gbà pé wòlíì ni máa yìí, bó ṣe padà wá nìyẹn pé exactly that thing happen. Gbogbo tèmi ń sọ yìí, èmi kan sọ tèmi ní omi mọ̀ pé Olúwa ń gbẹnu mi sọ̀rọ̀ náà. Ó wá máa yẹn dẹ̀ ní owó tí àwọn ọmọ ìlú ẹ̀ ní Iléṣà bá ti wá lọ bá wípé kó help àwọn fún iṣẹ́, torí pò náà jẹ́ Christian, a wá sọ pé òun ò lè fún wọn lówó, pé wòlíì kan wà ní Kétu kọ́kọ́ lọ bá iṣẹ́ tán máa fowó yẹn ṣe. Màá ti wá jí láago 6, àwọn èèyàn ti máa dúró dè mí, mo ní kí lélẹ̀ mi ń lọ bí tí mo ti ń tajà lówó dé, kí ni mo fẹ́ ẹ̀sà. Ìgbà tó yá bàbá yẹn ló wá sọ fún mi, wọ́n pè ní Primate Ìdòwú, ó ti fàyè lẹ́sìn pé prophet ó wá kó Ayẹni má lé wọn o, in tó ń gan ń béèrè lọ́wọ́ Ọlọ́run fún ẹ lọ́fẹ̀ẹ́. Àwọn èèyàn wá jókòó díẹ̀ láàárọ̀ lájẹ́ pé onílé ò ló ń jẹ òní kankan, màá bá wọn sọ̀rọ̀. Ó wá di pé àwọn èèyàn ń wá lójoojúmọ́. Ìgbà tó bá mo wá sọ pé ẹ má wá bímọ, tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ wá, tí nǹkan tí mò ń sọ bá ń ṣiṣẹ́, torí èmi gan ò mọ̀ pé ó ń ṣiṣẹ́, ẹ máa wá ní aago 12 ọjọ́ Friday. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé kò possible kí irú èmi àbí irú ọ̀gá tó dúró kó wá sọ pé kí n wá máa bá òun every Friday tí gbogbo ayé máa wà ń bí iṣẹ́. Ṣé nígbà tó di Friday tó tẹ̀lé wọ́n bá sọ pé èèyàn bíi 7 ń béèrè mi, bá wọn sọ̀rọ̀, bá ní tẹ́wọ́ tó fẹ́ wá tó di Friday tó ń bọ̀, ṣé ló tún di Friday yẹn àwọn 7 ti di bíi 12. Ntí ìpàdé bàbá yẹn ló wá sọ fún mi pé n tó ń wò yìí kì í ṣe ordinary o, pé kò yí ẹ o, pé àgbà wòlíì ló ń pé Ọlọ́run ti da ọ̀rọ̀ lé ẹ lórí o. Bí ó ṣe wá ní kí n jẹ́ kán máa pray, ó wá lọ fún mi ní ọ̀lù kan lókè báyìí, ó jẹ́ 10x20 ọ̀lù yẹn ó bá fún mi. Àwọn èèyàn á dúró dè mí, ibẹ̀ láti máa wá gbàdúrà. Ṣé nígbà tó fi máa di oṣù kan, èrò ti kún ní ọ́ mi wá lè túká mọ́ ibi tí ìjọ Voice of Salvation ti bẹ̀rẹ̀.
rí ọ̀rọ̀ tẹ́ béèrè yóò deep. Nílé ìjọsìn a máa ń sọ fáwọn ọmọ àwọn tọ́lọ̀ ń kólé wa lọ́wọ́ àwọn èèyàn Ọlọ́run pé ohun báyìí máa ṣẹlẹ̀, ohun báyìí máa ṣẹlẹ̀, wọ́n máa bá bẹ́ẹ̀. Now ojúṣe wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ni pé ká jẹ́ káwọn èèyàn mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè tá a wà yìí, ohun tó fẹ́ ṣẹlẹ̀ t'Olúwa sọ kò ṣiṣẹ́ mọ́, kò wúlò mọ́, torí pé advice kò dá fẹ́ni tí ò fẹ́ gbọ́. You understand? You can't be advising somebody tó ti determine tó ń fẹ́ ṣe. Mo mọ̀ pé ẹ̀bà ló wù mí jẹ, mo wá béèrè pé kí ni kí n jẹ, ẹ wá ní kí n jẹ rice torí pé rice lẹ́yìn like, mo wá kúrò lọ́dọ̀ yìí mo wá ṣẹ̀ṣẹ̀ lọ tẹ̀ bà. Mbà má ti yọ yín lẹ́nu. That is the problem we are facing in this country. Ṣé mo pé n tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí kì í ṣe Nàìjíríà nìkan, gbogbo àgbáyé ni o. Education was very very important. Tọ́pẹ́dẹ̀ sọ pé education kì í ṣe lọ university, ability to learn what non pẹ̀lú education. Now gbogbo àgbáyé ló ti ogun ìṣẹ̀lẹ̀ ní Israel, ó ń ṣẹlẹ̀ Pakistan, ó ń ṣẹlẹ̀ dẹ́gbẹ̀, America wọ́n ń kidnap bí tọ̀sán tòun náà ń kidnap l'America tá ń sọ yìí. Ẹ understand? Ṣùgbọ́n ọkàn wo la fi gbà? Because Bíbélì tí àwọn èèyàn ń takò lẹ́ni tó ń pè ní scar ó sọ fún wa ká tó dáyé nínú ìwé Sefanaya orí 1 ẹsẹ̀ 14 ó ní ọjọ́ Olúwa kù sí dẹ̀dẹ̀, ó kù sí dẹ̀dẹ̀, ó ló sì yára kánkán, ó ní alágbára ọkùnrin yóò sọkún kíkorò níbẹ̀, ó ní ọjọ́ náà ọjọ́ ìbínú ni, ọjọ́ òkùnkùn bírímù bírímù sí àwọn ìlú olódi wọn ni. Nígbà tó níbi kan ó ní fàdákà àwọn àti wúrà wọn kì yóò lè gbà wọ́n. Understand? All this thing that is happening is a prophecy. Ṣùgbọ́n gbà tó débi kan ní Psalm 91 ó wá ní búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àrùn karùn kì yóò súnmọ́ ilé rẹ̀, ó torí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì láti gbé ọ ní ọwọ́ wọn kí wọ́n má bàa fi ẹsẹ̀ gún òkúta. Now but problem tó mú kí àwa ìránṣẹ́ Ọlọ́run ká di ẹni tí wọ́n ń wọ́ níwọ̀kúwọ̀ ni pé ebi ń pa wá, jẹ́ ń lò wá bẹ́ẹ̀. Ṣé rí ojú kòkòrò ogun burúkú ni? Are you with me? Bí mo ṣe wà yìí mo gba 1 million lọ́wọ́ yín láìna ìtọ́, ó tún dọ̀là mo tún fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì, ẹ tún fún mi ní 600 million mo fi ṣe ẹ̀sà ní ilé sọ. As a matter of fact, ẹ jẹ́ sọ kí nìkan fún yín, tí relationship bá deep jù pẹ̀lú èèyàn, Olúwa ò ní rán ẹsẹ̀ nìyẹn mọ́, ó ti di partner ẹ̀ nìyẹn. So most prophets in this country have become government partner. Tọ́mọ̀ pé ó ní percentage tí wọ́n ń gbà, òun ni ó fi jẹ́ kí òtítọ́ yẹn kó ṣiṣẹ́ mọ́. In those days tẹ́ bá sọ fún wòlíì pé orí ẹ̀ ò dáa, wàá bẹ̀ lálẹ́ nígbà tẹ́ forí bá fẹ́ pa ẹ́, torí agbára kan á bá wí, ṣùgbọ́n kò sí yẹn, wọ́n ń ti wòlíì ìbọn lélẹ̀ ni. So ohun tó Olúwa sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kìnìún wọn á máa ṣe aláìní, ebi á máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tó fẹ́ Olúwa kì yóò ṣe aláìní ohun tó dára. Are you with me? Kíní kan ni pé ọ̀rọ̀ tí ọmọbìnrin yẹn sọ ńgbà yẹn táwọn èèyàn bínú sí, òun nìkan padà sí kí á padà ká wá ojú Ọlọ́run. Àwa mélòó là ń open ṣọ́ọ̀ṣì lẹ́nu nítorí ti Ọlọ́run, tí ì ṣe pé ṣé láyé táwọn èèyàn ti ń calculate pé ṣọ́ọ̀fù yẹn ti pé. So there's no how God will speak in that pékinní. Àwọn tó dẹ̀ fẹ́ ṣe ẹnu wọn ò tókè. Ẹ tó understand? So a gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run kájọ gbàdúrà. Even lórílẹ̀‐èdè tá a wà ń sí báyìí, àwọn èèyàn fẹ́ ká padà sí ìṣẹ̀ṣe tá à ń ṣe tẹ́lẹ̀, àbí kí ló fà á ni pé òun la bá láyé, òun ló dáa. Kò dẹ̀ sí nǹkan méjì tá a fi gbọ́dọ̀ padà sí ìdẹ̀ṣe ni pé àwọn pásítọ̀ wọ́n ń béèrè owó kan tó gbàdúrà. Ṣùgbọ́n mo ti rí pé téèyàn bá fẹ́ da Ifá náà, wọ́n á ní kéèyàn bá Ifá ní gbólóhùn, wàá dẹ̀ gbólóhùn yẹn owó náà ni. Ẹ wá ní pé kò sọ́nà àbáyọ. Bí ìṣe pé kó lúkálùkù dá ẹlẹ́dàá rẹ̀ mọ̀. Are you with me? So ohun t'Olúwa sọ ni wípé gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi, ìjì ò ní gbé yín lọ.
ṣe wá rí níta àwọn ọmọ tí wọ́n gbé wọn ò gbé wọn ayé òtún wọn ò jí wọn kó wọ́n fi wọ́n da stéètì yẹn rú kán má bàa gẹ̀ẹ́tì ara wọn káwọn kí àìrójú àìráyè náà kó bá wọn káwọn tó fẹ́ kọjá lè kọjá mi ò lè sọ jù yẹn lọ. ṣé ń gbọ́ mi wọn ò ṣe kí ni tí ẹ bá fẹ́ gbàgbà lọ́wọ́ ènìyàn ẹ ti àìrójú àìráyè sí ẹ rí báwọn tó wà bẹ́ẹ̀ gan sí wọn ráyè ara wọn mọ́ títí ta ó fi kọjá sóhun tó ń ṣẹlẹ̀ nìyẹn tó bá jẹ́ pé jíjí ni ṣe bá mọ ibi tó wà tẹ bá dẹ̀ sọ pé ká fàdúrà kó wọn jáde how can you be insulting God kí n fi àdúrà máa wá ń tó mọ ibi tó kó nǹkan ẹ sí it's an insult to the personality of God ó ní ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò ṣe to understand so àwa ẹni ẹ̀mí Olúwa dẹ̀ máa sọ fún wa wípé take it easy don't talk bó ṣe jẹ́. Ó dára ṣùgbọ́n ọmọdé náà gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe àìkú ṣe rí kán má ṣe ìsìn ní òwò. ìrọ̀lẹ́ ẹni tí ò lága tí ò níbọn tí kò dẹ̀ sí security tí wọ́n yàn sí ipò tá a bá yan security tí wọ́n bá kó ọlọ́pàá méjì sí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan téèyàn 50 tó ń gbé wọn dání bá wọ̀ wọ́n ṣàgbára wọn lè kà so ó ṣe pàtàkì tó bá jẹ́ pé a ti ń ṣe ìṣọ́ òru 10 lóṣù tẹ́lẹ̀ tí ìjọba ní agbára láti gba security kò fáwọn ọlọ́pàá lówó kò fáwọn káì lówó kò fáwọn neighborhood lówó ẹ̀yọ̀dà kí wọ́n dẹ̀ pàṣẹ fún ẹ pé kí ẹ tó bọ́ síta o ẹ jẹ́ kí ilẹ̀ ó mọ́ bóyá ẹ̀kan lóṣù ẹ ti understand. àwọn ìgbára tó bá káńsù ìṣòro ayé àwọn ayé àṣẹ ni òun ni ọ̀tá ń ṣèkà àwọn iṣẹ́ kan wà tó jẹ́ kó òun ló fi yanjú ẹ̀. ẹnìkan mùsùlùmí ó sọ fún mi pé márùn-ún máa ń ṣèṣòro láàrin ọ̀sẹ̀ òun ló tó rí bẹ́ẹ̀ ṣe wá rí àwọn èèyàn tí wọ́n wá ṣọ́ọ̀ṣì ẹlòmíì ò ní dágbàdúrà o ẹyọ kan yẹn ló ń lò bíi panadol extra pé tó ń bá ti lè wá sóru èlé o mo ti secure for that month in other words tá a bá fojú ẹ̀ ní wo ohun tí òkùnkùn fẹ́ kó ṣẹlẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ yẹn láti pa agbára ẹgbẹ́ tí wà nílé láì ṣe mọ́ agbára lọ́rùn ẹ̀mọ́gbọ́n màmá mi tó ti gbàgbọ́ nínú àwọn àdúrà yìí pé wọ́n ti ẹ̀wà chọ́ọ̀chì láàárọ̀ Sunday lásán wọ́n gbà pé kò fojú tó ẹ̀kọ́ ní wọn lọ́sẹ̀ yìí ẹ̀dọ̀dàsítà orí ìtọ́pẹ̀ nígbàgbọ́ nǹkan ọkàn mi tí bá ti ṣe lé ìfún tí èèyàn bá sick tí ẹ bá lọ fún ní Panadol pé inú rírun yìí máa lọ tó bá ti gbàgbọ́ ẹ tó bá lò ayẹyẹ ló pé inú rírun máa fi lẹ̀ torí kó ti ní faith ó tó akọ̀gbọ́ ṣùgbọ́n ní ìgbèríko torí Lagos state ká dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì wa no ká dúpẹ́ these people are working téèyàn wá gbé kúdòsì fún àwọn gọ́fúnà wa lẹ́kọ̀ọ́ àbí ìwé òkúṣẹ́ta ẹni rí ṣe ọlọ́run torí pé ìwọ gan tó jẹ́ baálé ṣó ìsìnkí ọmọ àtìyàwó ẹ̀ tó bá lọ́dọ̀ aṣọ fún síkì over 20 million people lórí ìkan ṣoṣo yìí náà general over sí àwọn aṣọ tí mo sọ yẹn fún yín so irú ìgbèríko kí wọ́n gba àdúrà àwọn ilé ọwọ́ ọ̀sán tí ojú ká tó bá dẹ̀ ti gbà tán àdúrà tẹ bá fẹ́ káwọn èèyàn gbà ní òun ẹ̀jẹ̀ kan gbà lóru then ayílẹ̀ tó ti dáyé inú ṣebí ó yẹ ká ṣe ìṣọ́ òun ọ̀sẹ̀ kan olúwa nínú olúwa ní kèmí wà nínú yàrá mi káwọn èèyàn máa gbà lórí fóònù wọn and people are giving testimony
ṣe mọ̀ pé fún ìgbà díẹ̀ ni tí ò bá ti sí hidden motive láti pagbára àdúrà kò dáa torí ó máa ṣiṣẹ́ papọ̀ fún ilé ṣùgbọ́n tó bá jẹ́ wípé hidden motive wà bẹ́ẹ̀ láti eradicate his strength ìyẹn ló lè gbé. ṣe rí ìyapa pé kí èmi àbá aláṣọ funfun ṣe káláṣọ pápá ṣe ìyẹn ló ń pè ní ọfà àjàtúká èṣù ní ọfà àjàtúká ni and in unity we stand divided we will fall. O kàn ní láti mọ tọ́pọ̀ ní ministerial ethics táwọn òkè àlẹ́sìn bá pè mí mo ní aṣọ wòlíì tí máa ń wọ̀ lọ kí n lè dàbí wọn kọ́ni nínú wọn wọlé kí èdè wa lè yíra. Màdé mo dẹ̀ ti lọ sí ìtàn jẹ́ pé mo pè fún salvation àwọn èèyàn bọ́ọ̀tà they were so happy about it. Báyìí wọ́n gbé wà ní bára wa ṣe because ibi tí a ti ní ìsìn Christian náà ni. Ifun kì í ṣe àárín aláṣọ funfun sí àwa nìkan láàárín àwa yìí gan ìyá bá wà o. Ẹ máa mọ ibi tí àwọn èèyàn ṣe mistake sí o. Tí ẹ bá ti lọ sí University of Nsukka tẹ́ ẹ bá gba certificate ẹ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ torí gọ́ọ̀mẹ̀ntì ló fún yín. Tẹ́ ẹ bá ṣiṣẹ́ tẹ́ ẹ bá lọ sí University of Maiduguri tẹ́ ẹ bá lẹ́kọ̀ọ́ ẹ ṣiṣẹ́. Tẹ́ ẹ bá gba certificate níbí tẹ́ ẹ bá dé north ẹ ṣiṣẹ́ torí pé ẹ ti wọ̀ authentic ẹ ti sáfù nílẹ̀ yìí. Ṣùgbọ́n tí èmi bá lọ sí theology school rìdí mi ò lè ṣiṣẹ́ CAC ẹ rí i pé kì í ṣe Bible là ń kà àwọn doctrine là ń kà. Ẹ Bíbélì kan la lè gbé dání the same ìtọ́ni kan ló wà lọ́wọ́ wa ìyẹn náà gbọ́dọ̀ kọ́kọ́ parun láàrin wa. So I keep telling people àwọn náà náà gbọ́ ẹ pé tí ẹnìkan bá ti rìdíìmù wá sí fún sẹ́ẹ̀ bó nítorí fi kó bóyá ó ní ìṣòro kan ó dẹ̀ wá ó ti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà kó nílò àti lọ theology school àmọ́ ó nílò àti tẹ̀tẹ̀ ṣe convert class is not my convert torí nínú ilé iṣẹ́ náà tí ilé iṣẹ́ ìṣèwà yìí sè tó bá rí ẹnìkan tó ti pẹ́ nílé iṣẹ́ rédíò ńlá kan tó bá di rí wọ́n ní fi sábẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ṣẹ́ o torí ó ti ń kẹ́kọ̀ọ́ lọ a ní láti understand nǹkan pè ní rules of hierarchy ṣe tó lásán pé bó ṣe tó àgbọ̀dọ̀ máa fi ìyapa sí ìtọ́pọ̀lọpọ̀ lè ṣe ni pé ẹ̀ ń kọ́yàn ní bíbélì ẹ̀ tó ń kọ́ wọn bó ṣe máa fẹ́ràn pásítọ̀ ojú ọ̀rọ̀ náà is error so ìyẹn lọ bẹ́ẹ̀. pé wọ́n dá sí ìdí sọ fún pé wọ́n dá sí. If all this government mo ní àwọn tó jẹ́ fàdàfàdà tẹ́ bá lọ bẹ́ẹ̀ máa ràn gọ́ọ̀mẹ̀ntì ní we come to ẹ̀sà ìmọ̀ máa tó máa bá ìlú níwì ń tẹ̀ ń ṣe kò dáa. Now ìdíbìlì dẹ̀ ń sọ ni pé ó ní ká gba alàgbà ní ìyànjú kò ní ká bá wí. Ló bá bọ́ sórí public television tó sọ pé president you are a fool ó yẹ kó gba certificate iṣẹ́ ìránṣẹ́. Ó ní right láti bá olórí orílẹ̀-èdè wí ní ìta gbogbo níta gbangba tí alábàdàn ti ń dun àwọn ènìyàn tó fẹ́ nìyí. Iṣẹ́ ìwọ̀n máa ń ṣẹ́tù ọkùnrin máa ń ṣẹ́tù. You can't expect àwọn fádà tó wà lókè kọ́ wá gbọ́ ta. Ìtọ́fẹ́ ká ṣe yẹn damages yẹn ó pọ̀ ju advantages yẹn lọ. Kọ́ má jẹ́ ká ṣe o. Ẹnìkan ti béèrè question lọ́wọ́ mi ní tẹlifíṣàn ní MITV ní kan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tó ní kí là ń ṣe. Ọlọ́run má jẹ́ ọmọ tá à ń ṣe o. Tó bá mọ tó ń ṣe kì í sọ̀rọ̀ church ní kàtàwọn àfa. Tó bá mọ táwọn àfa ń ṣe ìlú àdàrú o because ó ní president yìí ṣe dáadáa ẹ̀yìn ọkùnrin tó ṣe bọ́ọ̀lù. Kí Joseph Olúwayẹmí náà sọ kó yí ní epo sọ ṣé ẹ sọ wípé àdá òní wà lórí títì ní ọjọ́ kìíní. Is a proof pé kò sọ̀nà àbáyọ mọ́ we must not do that ọ̀gbẹ́ ọ̀gbọ́dọ̀ mi ní ìtún àgbà.
káwá wo ilé ìgbàlejò bá advice president okay advice president ó gbé ìgbésẹ̀ láàárín àwọn kábínẹ̀tì tó bá ń bẹ̀ àwọn náà fi nǹkan yìí jẹun òun náà gá máa sá fún ẹ̀mí ara ẹ̀ á dẹ̀ máa wò wípé iṣẹ́ yóò gbọdọ̀ bàjẹ́ mọ́ lọ́wọ́ torí the same people tó sọ wípé kí wọ́n bá wí wọ́n wá bá wí òun náà fáyà náà máa tún sọ pé ṣó yẹ kí president act ẹ̀ òun ló fi jẹ́ pé ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ó ní láti wá bẹ́ẹ̀ orílẹ̀-èdè gbọ́dọ̀ máa sọ tí ò tẹ́ wọn lọ́wọ́ kọ́ máa sọ tí ò tẹ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n máa jẹ́ dùn to manage the country is not an easy task. Ẹ̀sà to manage the country is not an easy task. Ẹ jẹ́ kí gbogbo wa ká máa sọ positive. Wọ́n ní tí Amẹ́ríkà bá jẹ́ wọ́n ní God bless America kí ni Nàìjíríà ń sọ àbájá. So mi ò lè bí bàbá Adébóyè kò dẹ̀ sí nǹkan mi ò lè bí orúkọ ẹ̀ mi ò lè bí bàbá Abíọ́lá mi ò lè bí kankan tí bàbá Adébóyè léwu. I think he's a first class holder in mathematics. Tí o bá ṣiṣẹ́ olúwa kí ló fún yín ní assurance pé kò ní pẹ̀lú àwọn tó máa ní ọ̀ẹ́kọ̀ gíga. So being a man of God means pé you must suffer. Ṣé ẹ mọ iye èmi kékeré àwọn tí mo sọ school fees wọn? Ẹ sà. She's not a Christian. Mo dẹ̀ fáwọn èèyàn ní in fact àwọn òkè kò jáde lórí afẹ́fẹ́ torí mi láìkí ó máa wọlé. Ó láì oúnjẹ fún gbogbo màmá ìwádìí kí ló fẹ́ lòun tà bí ọ̀hún tà. Èló lẹ̀ fi tà ó ní 5,000. Oye ìgbàdí ó ṣeéṣe kó lẹ̀ lókè nítorí ẹni. Ẹ wọ ní ọ́fíìsì mo fẹ́ kẹ́ máa ta kóòkì mi ìwà kọ́wọ́ kóòkì fún wọn á ní kí wọ́n lọ kó páàkì kóòkì 6 kọ́kọ́ omi páàkì kọ́kọ́ fún kọ́ wá fi 10,000 lórí kó fi ra màmá yìí mú gbogbo ẹ̀ tó ní. Ó jà àárọ̀ ẹni mú wá tó wá gbà ní pé dáàbì ẹ̀ tí mo wá ẹ̀ kókó kì í ṣe bíyà. Ẹ̀sà bí ẹ̀ bá lè mú kóòkì páàkì 6 lọ. So people are working ṣùgbọ́n pípọ̀ ju ọkà lọ ẹ jẹ́ ká appreciate then kò possible ṣé ìgbọ̀ngàn àwọn tó wá sí fúnṣẹ́ lọ́nà fẹ́ kí n tójú. Ayọ̀ tí bá ní mẹ́ta 1,000 2,000 nínú àlè 500 tó máa wà lọ́rùn máa bójútó bàbá ní àbójútó tiẹ̀ bàbá ti ní àbójútó tiẹ̀ bẹ́ẹ̀ ló yẹ olúkálùkù wa bójútó àwọn tó wà dáa lè yanjú ẹ̀ tó. Àwọn ìlànà máa láì lè wá oníbojì máa ń gbé àdúrà tó ní tálákà kí ló tọ́ ní ilẹ̀ náà. Àṣírí kan tó nìyẹn ìwọ ló máa wá gbàdúrà pé mi ò ní ya tálákà. Ṣùgbọ́n pé a máa yanjú ìṣòro ẹgbẹ́ sọ pé lọ fi ọjọ́ tí a bá ti yanjú ìṣòro ayé tán tẹ́ ẹ wọ̀ tó tẹ́ ẹ wò sí tí ò sí ìṣòro ayé máa parẹ́. Director evangelism ti wọ lọ. Tọ́lọ́ náà mọ̀ pé díẹ̀ bá níṣòro ẹ̀ ní sinmi. Ó di ó sì jẹ́ nìyẹn. Ṣé ń bọ̀? Ìtọ́jú pẹ̀lú ìgbésẹ̀ ìbùtù gbogbo ìlú nìkan. Ṣé ń bọ̀? Lórúkọ Jésù kò sí olórí ẹ̀mí kan tó máa kú ní òjijì. Both Muslim and Christian oníṣẹ́lẹ̀ lórúkọ Jésù. Ṣùgbọ́n ìjọba pé bí mo ṣe sọ̀rọ̀ ìníbi ọ̀sẹ̀ ìkú lọ sí ìtura. Ṣùgbọ́n tó ń bá àwọn ọ̀rọ̀ á sọ̀rọ̀. Bí àwọn èèyàn ṣe ń bí ọmọ lọ́wọ́ mú àwọn ọmọ ìgbà yìí, it is because we love those people. Ṣùgbọ́n ní orin CAC wa lọ́dẹ̀ a fẹ́ ṣùgbọ́n
Jésù fẹ́ ojú sùúré yẹn bá fẹ́ wọn ló ṣe dùn wá ó ká wa lára. Now a gbọ́dọ̀ wá shift blame yẹn sí orí àwọn wọ̀nyí. A gbọ́dọ̀ èmi tí Olúwa yẹn ní ìbò tó ti bọ̀. Torí àkókò tí bá nílò ìṣòro kékeré kan ṣẹ́ máa gbà nílẹ̀. Mo notice pé àwọn ará ilé wa pásítọ̀ pọ̀ mẹ́. Báwo ni ní ìyàwó mi ṣe rí báyìí? Èmi ò ní láì ju báwọn iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Mo ní ìdí ni mo fẹ́ múra, mo fẹ́ wọ súùtù ní ilé máa gbọ́ bẹ̀rẹ̀ ìyá. Lóde. Lọ́jọ́ kan wá pàdé ìkan lára àwọn ẹbí wa tọ́lọ̀ ti lò ó jẹ́ ó ti both home and abroad. Mo wá ń béèrè ìtàn. Ó wá sọ nǹkan kan fún mi nípa ilé wa. Igi kan wà lẹ́yìn ibi tí bàbá mi kọ́lé sí ní ìlú wa. Wọ́n jẹ́ ká lọ ilé tó lọ́gbà kó ogún pọ̀. Ọjọ́ tí bàbá wa kú tá a wá lọ, a wá wà lẹ́bi oṣù kan, wá lọ sílẹ̀. Ibi yóò kò dìde, kò ṣubú bẹ́ẹ̀dì báyìí. Báwo ló ṣe jẹ́? Àná wá ní igi ẹbọra ni. Mo ní ẹbọra o. Tó dà bàbá wọn ọmọ já wọn náà pè lẹ́bọra, mo ní ẹbọra kí ni? Wọ́n ní òun àti bàbá wa níjọ ń ṣọ̀rẹ́. Pé bàbá wa ní agbára ni pé ẹbọra ló máa ń bá ṣe ọ̀rẹ́. Now, ó wá lọ sí owó ọdẹ pẹ̀lú ẹbọra yẹn lọ́jọ́ kan. Ó wá jọ sọ̀rọ̀ pé èmi ni màá kọ́kọ́ pẹran. Ìyẹn náà lèmi ni màá kọ́kọ́ pẹran. Wọ́n ṣe dénú gbọ́. Bàbá wa ló kọ́kọ́ pẹran. Bí ọ̀rẹ́ yẹn ṣe la orúkọ ọmọ lórí yẹn, ìfẹ́ dárúkọ yẹn pé lágbájá ọ̀pẹ̀rẹ̀ dánú ni. Kí ló ti ẹ ṣe gan? Ó yẹ sọ pé ṣé mi lò dárúkọ ọmọ ètò ìjọba lóhùn? Kí ni pọ́blẹ́mù rẹ̀? Àkílódé wọ́n ní ìjà ṣàṣẹlẹ̀. Bí bàbá yẹn ṣe sọ kìíní dígí sẹ́yìn gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́. Ẹ wo agbára yẹn. Now, nígbà tó máa tó bí ọdún díẹ̀ Babalọ́lá wá sí ìlú wa, ilé tó ń dé sí ìwà lẹ́yìn ṣọ́ọ̀ṣì yẹn lọ́la. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe evangelism bí bàbá ṣe lọ fàyè fún Jésù níbẹ̀. Pẹ̀lú agbára tó níyẹn. Ṣé ni wọ́n ní ẹ̀yìn ọdún kan gẹ́gẹ́ bí mo ṣe gbọ́? Wọ́n ní àwọn agbára yẹn wá. Wọ́n wá sọ pé ó bá wa jẹ, ó bá wa mú, ó padà lẹ́yìn wa. Báwọn fẹ́ wá gbẹ̀sán wá sọ pé nílé ìgbẹ̀sán òun ti pàdé alágbára tó ju ti ní lọ. Ṣùgbọ́n òun náà pẹ̀ máa gbẹ̀sán. Ó tẹ̀ máa ṣe ni pé ọmọ ìdílé tí ó wà fàyè fún Jésù ẹgbẹ̀sán mi lára. Do you see that kind of covenant? Ọmọ ìdílé tí ó bá ti sin Ọlọ́run ẹgbẹ̀sán mi. Ṣé ẹ rí olóyè pọ̀pọ̀? Ṣé irú èmi yẹn ní mi nígbàdúrà? So àkókò gbọ́dọ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn yẹn pé ilé náà ti ń bọ̀ kí ni ègún tó wà ní àtìmájẹ́. Òun ló fi jẹ́ pé bẹ́ẹ̀dì mi fẹ̀ ṣọ́ọ̀ṣì ni mò ń sọ bẹ́ẹ̀ fún. Torí mo mọ̀ pé wọ́n lé mi nǹkan kan ṣe yàtọ̀ sí ti ilé wa. Ẹni tí mo gbàdúrà fún tèṣù jáde láyé ẹ̀ tó gún jáde láyé ẹ̀ ṣé wọ́n fẹ́ fi mí lẹ̀ ìwọ láyà mọ́ ọmọ. So ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wọ ilé tẹ̀ tí ń bọ̀. I blame pastor. Ìkejì ní ti àwọn olóyè náà ni pé who is their spiritual father? That is spiritual father. Wait, what do you do? No. So why you not? Daddy me, and I want his progress. And I will tell you, I need to. Now, you are a singer. Open your spiritual father. Ọmọ ló máa tọ́jú bàbá. Mo fẹ́ wá kọrin lọ́dọ̀ mi. Mo tún sọ pé ìwọ máa kérò wá. I'm not my spiritual father. Lè kérò wá. Olóògbé máa ń kérò wá. Ìkejì, your spiritual father ó kọ́ ní fẹ́ 4 million, ó fẹ́ 5 million. Ó fẹ́ 6 million. Ó gbé mọ́tò fún ẹ bí ìsọ̀kò burú. Bàbá lè ràn ọmọ lọ́wọ́. Ṣé bí àwọn nǹkan yẹn ti jẹ́ kó wà carried away? Wọ́n ti ń lo tí ìpè wọn ò tí ì tó lò.
Wọ́n ń pe kíní kan ní ewu ìgbà ìrọ̀rùn. Ẹ̀sà, ìránṣẹ́ Ọlọ́run ni ẹ́ tó bá ní mílíọ̀nù lákàtó lè lè gbà wọ́n. Ewu ìgbà ìrọ̀rùn. Then, Prophet Ayeni is my father in the Lord. Apostle Kunle Alariya is my father in the Lord. Ìwọ náà is my father in the Lord. Wọ́n wá ní father in the Lord mẹ́sàn-án. Ẹ pe olórin mi, I'm sorry to say this, they may not like it. Mo láìkì pé ẹ wá kọrin fún mi. Wọ́n á sọ wípé ẹ fún wa ní 5 million. Ó dé a máa fún 500,000 wọ́n ní kò lè gbé. Tí wọ́n dẹ̀ bí èmi dá kẹ́ ẹ pè ní sí crusade kí n charge yín. If you invite me for crusade, I will go to mountain. Màá lọ pray kágbára ṣẹlẹ̀. Tí bá tún ní ẹ̀bùn gẹ́gẹ́ bí ikọ̀ ọlọ́run yìí wọ́n lè fẹ́ ṣiṣẹ́ fún wọn. Tàbí fẹ́ fọ́nà 10,000 2,000 àwọn èèyàn á fi ilẹ̀. Tí èyí bá ń lọ, wọ́n á fẹ́ mi ní 50,000. Wọ́n á páàkì owó yẹn fẹ́ni tó kọrin 10 minutes. Ẹ nọ́tìsì pé wọ́n ti commercialize it. And that is what Mama Bọ́láre keep telling them. Pé wọ́n gbọ́dọ̀ ní fada. Ẹ̀sà nínú ìrìn àjò ayé, o lè ní mẹ́ńtọ̀ púpọ̀, bàbá kan lè máa ní. Débi pé tẹ̀lú mi bá pè pé òun ò ní ju 500 wọn ní dáhùn. Wọ́n ní kò ká. So all these things ni Sátánì ń lò bí weapon. Mo ti rí bí tí mo ti lọ mínísítà, ọlọ́run dẹ̀ lò mí. Àwọn pípù yẹn wọ́n rí inú pásítọ̀ yẹn dùn. People give him something, inú ẹ̀ dùn. Òfin ilé kankan, ẹ̀sà kí n tó délé ẹ̀kọ́ sẹ́yìn ló sọ. There is a way you connect with God to make it coverage tight. Then, if you have a father, okay, so Ododo, over 50 million, Ododo, over 70 million. TG, bá dé ẹnu fẹ́ fi pè Ọlọ́run kò lè work. Torí o ti gba owó iṣẹ́ yẹn. Ẹnìkan máa gbọ́ ọ̀rọ̀ yẹn sọ pé ó dà ṣé kọ́ máa gbowó wọn ni gbọ́dọ̀ gbowó. Mo fẹ́ kọrin fún Pastor Kunle Alariya, is my father. Dáàdì kí lè fẹ́ fáwọn ọmọ yín. Kunle wà lè sọ pé gba 300 million sọ pé òun ló sọ. Ó lè sọ pé 10,000. Mo wá rí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ Pastor Kunle Ayọ̀tí ọ̀rẹ́ ó ní mo máa like administration. Dandan ni kí n béèrè owó lọ́wọ́ ẹ̀ torí kì í ṣe fága mi. Ọ̀rẹ́ tí náà tó máa béèrè owó lọ́wọ́ ẹ̀ tó lè níwọ̀nba. So tí ìjì bá ṣẹlẹ̀ máa lọ ọ̀dọ̀ my father. Ṣùgbọ́n bó ṣe gbà lọ́wọ́ aláìta ló gbà lọ́wọ́ father. Lẹ́gbẹ̀ẹ́ ìgbà tó ń gbọ́ lọ tepetepe ló sọ pé owó yẹn pọ̀. Inú ẹ̀ ò dùn. So most of them are just laughing in pain. Ilé ìṣílẹ̀kùn fún Sátánì láti máa penetrate. We need to adjust on this. Kì í ṣe olórí nìkan o. A ní àwọn pásítọ̀ yẹ pé tẹ bá pè wá ní ọ̀pọ̀lọpọ̀ bí ìpè òbí ló wà ní. Nínú iṣẹ́ ìránṣẹ́, mo ti rí pásítọ̀ tó bá sọ pé tí a bá rí owó, a bá percentage wo ni 30, 70, 40, 60 nínú iṣẹ́ Olúwa. How are you now telling me pé ìṣòro ní wọ́n bẹ̀? So, ó ń dúró ní and àwọn ọmọ yẹn àtàwọn pásítọ̀ àti wá ní if above níta ẹlòmíì ò kà ní ó lẹ́bùn. Bank manager kò tí ì gba 300,000. Wọ́n ti pé 30 million, 40 million. And look at their immoral. I'm sorry to say this. Olórí ilẹ̀ nígbà bọ́lá tó gbọ́dọ̀ náà. Èèyàn máa ń múra bá ṣí gbogbo ẹ lẹ̀. Is that gospel? So nígbà mìíràn orúkọ tó yẹ bá wù yàn ló lè pè rẹ̀. Ṣùgbọ́n ìfẹ́ ẹni láti dùn mí. Kí Olúwa má fi òògùn wá sí ìyàrá ìkà. Kò yẹ kí Bùnmi lọ. Bùnmi kọ́ yẹn ni. Gbogbo etí Bùnmi kọ́ evergreen ni. Ṣùgbọ́n yàrá òun ti ń bọ̀. Àwọn ológun fún nínú ilé pé òògùn wa lè gbọ́dọ̀ wọlé. Ṣó wà? Àní láti bẹ̀rẹ̀. Káyọ̀dé àbí Táíwò àbí èèyàn ní gbogbo wọn. Ó sì lè ti pè Ayọ̀tí
ẹ jẹ́ a béèrè yàrá wo ló ti ń bọ̀, kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Ó má dàbí ọjọ́ tí mo lọ gba olówó kan, ó ti lé ní 20 years pé kó help me láti ṣe church. Àbúrò ẹ̀ ló ní bá a ṣe débẹ̀ lọ gbé júìsì kalẹ̀ 5 alive. Olúwa ní tó bá ti mú òdílé pèrè tó fẹ́ wá pèrè máa mú ilé gbàgbé. Ẹ̀sà ló bá ní kí n mú ní mi mú. Wọ́n ní kí n mú olúwa ní tó bá ti mú òní lè béèrè tó wá béèrè ní ìwà mú. Mo rántí nílẹ̀ kí lọ́dún yẹn náà. Ló bá ní kí n mú ní nǹkan báyìí. Olùdẹ̀ ti ní gbogbo wọn ní wá bá wọn máa lọ bá ní Marina House floor 10. Ó ṣí tó ó dẹ̀ ka owó yẹn fún mi. Àbúrò ẹ̀ tó mú lọ 1,000 lóṣù. Ìgbà ni wọ́n ti bílíọ̀nìà 1,000 lóṣù. Ẹ̀tọ́ nàìjíríà sọ ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà ní fíìdì nínú ẹni tó dé lárí àwọn ẹni tó ń bọ̀. Ẹ má jẹ́ ká exchange spirituality wa pẹ̀lú materiality. Ó ṣe pàtàkì. Awo kò lè succeed. Ẹ jẹ́ bí ìlọ ìsà tá a bá fẹ́ kúrò èèyàn pa, tá a bá gbé ọmọ orí odó ṣó nídìí ọ̀fọ̀. Ẹ jẹ́ gbé ọmọ orí odó tó ní ọ̀fọ̀ kò nídìí ọ̀fọ̀. Ẹ̀sà Jésù tẹ́mi ń sọ yìí kò sí ohun tí ó lè ṣe, máa sọ dalẹ́ ni. The question ni pẹ̀lú tó lóun fẹ́ ṣe àyè first place ọlọ́run pé ẹ̀sà tó lọ́wọ́ bá pè gbogbo tó nídìí ló máa fún ẹ. Dẹ́nà dẹ̀ fún ẹ ní boundary. Ìyẹn ni ọ̀rọ̀ tẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí mi sọ pé àwọn pásítọ̀ sọ̀rọ̀ àwọn pásítọ̀ sọ̀rọ̀. I am called as a deliverance minister not to forecast about election. Are you with me? Deliverance minister àjẹ́ di ẹ̀ mọ́lẹ̀ olúwa tún kò rọ́kọ̀ lọ́lọ́kọ̀ kò níṣẹ́ lọ níṣẹ́. Ọmọ mi kan lòun rí ìran. Mo gbé òróró góyà ọ̀yìn kan dání, ọmọ yẹn wà l'Amẹ́ríkà ń sọ ọmọ mi ni òun náà lè wo programme. Mo gbé òróró góyà ọ̀yìn, wọ́n wá kó àwọn gálọ̀n kẹ́ẹ̀gì góyà ọ̀yìn wọ́n wá kó tẹ̀lé mi ó pọ̀. Ó ní mo ṣe ń lò yẹn wọ́n rí fíìlì ẹ̀. Ó ní ẹni yẹn wá sọ fún un pé ìpè ìgbédìde lòún pè mí fún. Ìpè ìgbédìde, so I know my call. Tó bá bímọ ní church wa mo ní pásítọ̀ tó lọ ń ṣe, tó bá fẹ́ ṣe ìṣílẹ̀ láì mo ní pásítọ̀ tó lọ ń ṣe, ṣùgbọ́n bá di crusade revival deliverance máa bọ́ sójú iṣẹ́. Òun lè fi ní rí bàbá Olúkọ̀yà kó dá sí politics torí it's a power ministry. Tó o bá ti pè ẹ́ ilé tá a lè fi ní dá sí ni pé mi ò fẹ́ kí ayé mi dàbí ayé Johannu Baptist. Johannu Baptist olúwa pé lọ sọ nípa pé Jésù ń bọ̀. Jésù dẹ̀ dé, òun ló anoint Jésù, ó ló ṣe ìrìbọmi fàmí, ọ̀run dẹ̀ ṣí, gbogbo ayé mọ̀, ó dẹ̀ sọ pé yìí ni olùṣọ́ ọ̀dọ́ àgùntàn náà, gbogbo ayé confirm. Bí Jésù ṣe ṣèrìbọmi tán ni Andrew tó jẹ́ ọmọ ọ̀dọ̀ John Baptist ló sọ pé òun fẹ́ sin Jésù délé. Ìgbà tó dọjọ́ kejì Andrew wa kó báàgì lórí dáàdì mi ní tẹ̀lé yìí mo fẹ́ tẹ̀lé máa tẹ̀ ṣe ìbomi fúlànà ẹ̀fà tẹ̀yìn lè gbàgbé ẹ̀ torí pé nígbà tó wá yá iṣẹ́ ìránṣẹ́ Jòhánù ti parí síbẹ̀ yẹn ní ọba Hẹ́rọ́dì àdúgbò tí ń borúkọ ẹ̀ lọ́ba Hẹ́rọ́dì ló bá ń ṣe birthday. Jòhánù lọ sọ̀rọ̀ ẹ̀ di marriage counselor ntọ́ pè fún kọ́ nìyẹn. Ọba gba ìyàwó ẹni tó kú, Jòhánù ní kábíyèsí ẹ̀ ní right láti gbà gẹ́gẹ́ bí òfin wọn rán sí yẹn. Wọ́n wá ní kán lọ fi Jòhánù sátìmọ́lé. Lọ́jọ́ bí ọmọbìnrin yẹn jó wọ́n ní kán béèrè tó fẹ́, ó ní òun fẹ́ orí Jòhánù. Ìbàjẹ́ pé Jòhánù ò sọ̀rọ̀ ẹ̀ ní marriage counselor kò ní wọ́n ní gé orí ẹ̀ dànù. Any pastor tó bá ti kúrò ní field tí Ọlọ́run fún wọn á gé orí ẹ̀ ní hospital. Ṣáwọn tó ń tọ́jú tuberculosis ló ń gbẹ̀bí ọmọ ni. So for me, there's what they call one-on-one counseling. When you call, I will tell you, Olúwa ló máa rí ṣe. Olúwa ṣùgbọ́n láti bọ́ sórí public ní kí n máa forecast wọn pè mí fún. Ogun tó lé lolúwa ló ní sí. I understand. So
bí a ṣe wà yìí ẹni bá wá fẹ́ ṣe oògùn ẹjọ́ ṣe ìsókè ó wà kankan torí ọ̀nà méjì ọ̀nà mẹ́ta ló fi rún ayé ṣe mo pẹ́ta bá sọ owó àlùṣe olúwa èmi sọ fún yín lẹ́yìn COVID-19 tí yàrá bá dá ṣọ́ọ̀ṣì lẹ́yìn àmà jẹ́ òótọ́ náà fi ṣàánú àwa díẹ̀ ni pé àti cross àwọn bíríìjì díẹ̀ gan kí COVID-19 tó dé ẹ̀sà láyé tá a wà yìí ṣáwọn èèyàn ń lọ ṣọ́ọ̀ṣì kò dàbí ti tẹ́lẹ̀ tí ìbá ṣe oore ọ̀fẹ́ ọlọ́run ibi náà ti mọ wòlíì ọlọ́run ó ń ṣàkóso which is positive issue òun náà negative which is negative ayélujára àbí sátánì ìwọ neutral dẹ̀ kì í drive mọ́tò so tó bá mọ̀ pé o lè follow o lè meet up o di máa ẹ standard ọlọ́run pé gbà rẹ̀ gbàdúrà má ṣàgbèrè má fúnyàwó níyàwó lóyún má lu jìbìtì èṣù gba gbogbo yẹn á fún ẹni tó fẹ́ ṣùgbọ́n mo promise ẹ pé tó bá fún ẹ ní fìlà ọjọ́ tó máa di ẹ̀fọ́rí ìrìn òde so ẹni bá fẹ́ ṣe àjò sí kó sí ó wà òkè gan-an ṣùgbọ́n àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi ni wọ́n máa lé àwọn méjì jáde so mi ò lè advice wọn ohun méjì mi ni kì í advice yàn fún especially ìránṣẹ́ náà mi ò lè advice nípa sọ kó má ṣàgbèrè ẹjọ́ ó ṣe ó sweet yẹn mi ì dẹ̀ lè advice pé kó má fi ọgbọ́n ayé kúnṣẹ́ tó fẹ́ ṣe ní tó wù ẹ́ nìyẹn tí repercussion bá dé ó máa padà wá bá àwọn ẹni ìpè láti yọ ẹ́ jáde náà. ẹ jẹ́ ká lè ṣeun gan ní parí ṣé àwọn ìsìn wà àbí púrógírámù wà nínú ìjọ tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ àbí iṣẹ́ kan tí ẹ wà fọlọ́yà fọlọ́lẹ́bí àbí fáráàlú ní olúwa rán àfihàn káyọ̀sà. èmi máa advice wípé kí ìjọba ó take a necessary step tó bá jẹ́ pé agbára wa ò ká tó wà ní ká pé àwọn tágbára wọn kà kò sí tìjú náà ẹni bá tó gbá nílé yẹn máa ń sábà ẹ tó understand tí n bá ní ká máa àwọn bàbá à ń gbàdúrà à ń gbàwọ̀ ṣùgbọ́n tí n bá ní ká máa dà ta ló mọ̀ bóyá àdúrà tèmi gan ń gbà bóyá kó má bàa kó mi mo ti ń gbàdúrà borí yọ mi tí ó bá jẹ́ láti inú nǹkan ayélujára ẹ sà ń tán máa fi bọ́ yanjú wọn ẹni nígbà máa fa àwọn èèyàn ojú ẹ̀ wò ayélujára Jésù Olúwa ó sọ fún àwọn ọmọ ẹ̀ ó ní ọ̀la à ń lọ sí ìlú yìí àdẹ̀níṣẹ́ ìránṣẹ́ ṣe ń bẹ̀ so ẹni tó bá ní aṣọ méjì kó ta ẹyọ kan kó fi ra àdá ìyàwó lọ́wọ́ àwùjọ ọ̀nà Jésù ló sọ bẹ́ẹ̀ ẹni tí ò bá ní ìdá kó ṣe kí ni kó ní tọrọ mọ̀ pé ẹ lè yọ àdájọ́ wa máa Professor Parí kàtórí màsà ẹ̀sà kó tó ṣe tán wá ti di orí èèyàn rẹ̀. So the government needs to give the right authority láṣẹ pé they should switch into action. Àfi tó bá jẹ́ pé àwọn náà kàn wò pé àwọn ò tí ì fẹ́ ṣe tọwọ́ wọn fi máa bá ń tí wọ́n wà ojú ẹ̀. Tuesday 5 p.m. la máa ń ṣe ìpàdé oṣooṣù ọlọ́run kẹ́ ló fún àwọn èèyàn gan. Ìkejì every Sunday is our service by the grace of God. Then every 15th of the month máa ń ṣe ìpàdé sọ́sọ́ ibi for 40 fún gbogbo àwọn youth pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run kẹ́ ló gbé ìpàdé fún àwọn ènìyàn láti mú wọn já gbangba àwọn ìpàdé dání wọn. 080 35 04 6707 080 35 04 6707 ẹ lè pè ní ẹ lè fi WhatsApp